kú dédé àkókò yìí o ọ̀dẹ̀ òdùnbí lágbára aláwòrán bí aburú ò ní ṣẹlẹ̀ lọ́dẹ ẹnìkọ̀ọ̀kan wa mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv fún ti tàsìkò yìí Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ ẹgbàpèrè kẹfìtà òbí ti máa mú àwọn ìròyìn tó gbẹnu tán ìròyìn tó ń ṣe pẹ̀lú ìwà ipá ìwà láabi àtúnúrò ìwà ọ̀daràn láti máa fi kẹ́kọ̀ọ́ kásìlè jọ máa sọmọdé tí ayé ń yé lọ ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà tí n bá padà dé ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún. ìròyìn fẹ́lifẹ́li tv àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yín káàbọ̀ padà láti abala kejì ẹ jẹ́ mọ́ mú ìròyìn náà kà báyìí lọ́rẹ̀ kìnìún láti ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bó ṣe fi léde pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ló tẹ kọ̀rọ̀ sí arákùnrin kan eléyìí tí ó ṣe àkọlù sí arábìnrin reference sister kan títí tó fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ lórí ọ̀rọ̀ ìfànfà owó gbèsè eléyìí tó jẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá wọn ti ṣàlàyé wọn ní arákùnrin ọ̀hún Kelvin Okoro wọn pé ó kọ rẹ̀ o wọn ní ìṣe ló gbẹ̀mí lẹ́nu reference sister ní agbègbè Alu níjọba ìbílẹ̀ Ìkwéré nípínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lálàyé wípé arábìnrin olóògbé ọ̀hún Maureen Nwechukwu òun náà ló jẹ́ pé arákùnrin Okoro ọ̀hún ó jẹ́ ní owó wọn ní owó yìí náà ló jẹ́ pé reference sister yìí tó ti bẹ̀rẹ̀ sí ní sìn láti bí ìgbà díẹ̀ báyìí kódà ẹnìkan láìgbé ọ̀hún báwọn oníròyìn sọ̀rọ̀ ó ní kò fẹ́ séèyàn tí ó mọ̀ pé arákùnrin ọ̀hún tó jẹ arábìnrin náà lówó láti bí ìgbà díẹ̀ tó sì ń fẹjọ́ rẹ̀ sùn àwọn èèyàn ṣùgbọ́n tí ò dá owó ọ̀hún sọ tó sì kọ̀ láti san owó ọ̀hún fún arábìnrin náà ṣùgbọ́n nígbà tí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ó ní arábìnrin tó tún padà béèrè owó rẹ̀ lọ́wọ́ arákùnrin Kelvin Okoro ṣùgbọ́n òun náà ló wá gbé arábìnrin ọ̀hún mọ́ra ló ní òun ó fún un wípé kó tẹ̀lé òun lọ síbi tí òun ti fẹ́ gbowó àṣé Kelvin Okoro ló bá tan reference sister lọ sí ibi tí ojú ọlọ́mọ tó níbẹ̀ òun náà ló ti ṣe àkọlù sí i tó sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ síbẹ̀ nígbà tí wọ́n sì rí òun rí òkú arábìnrin ọ̀hún nínú àgbàrá ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ ti bò ó nígbà tó sì ṣe díẹ̀ òun náà ni àwọn èèyàn rí i pé wọ́n kẹ́fín pé gbogbo agbègbè ọ̀hún wọn ò rí Kelvin lẹ́yìn tí wọ́n rí òkú reference sister ọ̀hún tán ní ẹnìkan tí ó jẹ́ adarí ikọ̀ fìjìláńtì lágbègbè ọ̀hún ní ìlú Alu Kisli Wali òun náà ló wá ní kán bẹ̀rẹ̀ sí ní wá Okoro wípé ó ṣe wá jẹ́ ìgbà tí reference sister tó kú gan náà rí Okoro mọ́tò ti fẹsẹ̀ fẹ́ wọn ní eléyìí òun náà ló mú kí wọ́n fi ọ̀rọ̀ pọ́nú pọ̀ ńgbà tí wọ́n wọ́ tẹ̀ tán wọ́n sì fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ tó fọwọ́ jíṣẹ́ pé lóòótọ́ òun ló ń gbẹ̀mí lẹ́nu rẹ̀ látàrí pé òun ò fẹ́ san owó ọ̀hún mọ́ iléeṣẹ́ ọlọ́pàá látẹnu agbẹnusọ Grace Iringekoko ti ní ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọwọ́ àwọn ti tẹ kọ̀rọ̀ sí arákùnrin ọ̀hún wọ́n sì ti fi kélé òfin gbé ó wà ní àkóló ọlọ́pàá báyìí ó sì fojú ba ilé ẹjọ́ láìpẹ́ ọjọ́. Láti ìpínlẹ̀ Bauchi àwọn mẹ́tàlá kan rèé o táwọn náà ti bára wọn ní àhámọ́ ọlọ́pàá tó sì ṣeé ṣe báyìí láìpẹ́ ọjọ́ tí wọ́n fi ojú balẹ̀ ẹjọ́ látàrí wípé ńṣe ni wọ́n fipá figẹ̀tilẹ̀ lára arábìnrin kan lẹ́yìn tí arábìnrin ọ̀hún lóyún tán wọ́n tún gbìyànjú láti ṣẹ́ oyún náà mọ́ arábìnrin náà lára gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n ní àwọn kọ̀rọ̀wọ̀sí mẹ́tàlá ọ̀hún náà ni wọ́n mọ̀ kojú ilé ẹjọ́ báyìí o látàrí bí wọ́n ṣe ṣàkọlù sí arábìnrin ọmọ ọdún méjìdínlógún kan tó fi tìpátìkúùkù bá lò pọ̀ ní ìjọba ìbílẹ̀ Misuha ní ìpínlẹ̀ Bauchi gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún bó ti ṣe fi léde SP Ahmed Wakili ó sọ di mímọ̀ nínú àtẹ̀jáde lọ́jọ́ Ọjọ́bọ̀sẹ̀ tó kọjá lọ wípé ní nǹkan bí ọjọ́ kẹrin nínú oṣù kẹrin ọdún yìí náà ní iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gba àtẹ̀jíṣẹ́ wípé àwọn kọ̀rọ̀wọ̀sí kan náà ni wọ́n fipá tìkúùkù wọ́n fi bá arábìnrin ọ̀hún lájọṣepọ̀ wọ́n ní Usman Umaru Salahu Ayuba Abubakar Muhammed àti àwọn míì ò náà ní gbogbo tó ń jọ fipá tí kùkù bá arábìnrin tí wọ́n fọkọ ìlédè tó ń jọ fipá bá lájọṣepọ̀ wọ́n ní lẹ́yìn bíi ìgbà díẹ̀ òun náà ló jẹ́ pé arábìnrin ọ̀hún tí wọ́n rí pé ó ti lóyún òun náà ni wọ́n bá lọ wá dókítà arúmọjẹ kan eléyìí tí ó gbàṣẹ gbòǹtẹ̀jọba Mohammed tí wọ́n lọ fún ní owó $40,000 40,000 láti fún arábìnrin ọ̀hún ní abẹ́rẹ́ láti lè jẹ́ kí oyún òun wálẹ̀ lára rẹ̀ wọ́n ní kété lẹ́yìn tí arákùnrin ọ̀hún tó fún arábìnrin náà ní àbádì náà tó fún ní abẹ́rẹ́ àbádì ọ̀hún òun náà ló jẹ́ pé arábìnrin ọ̀hún ò ní kò bá mọ́ra mọ́ ni ó di pé abẹ́rẹ́ ọ̀hún máa ń gbòdì lára rẹ̀ tó wá di pé wọ́n gbé lọ lóní dìgbàdìgbà lọ sílé ìwòsàn ilé tí ń bẹ ní Misau nípínlẹ̀ Bauchi ọ̀hún ṣùgbọ́n nígbà tí wọ́n fi débẹ̀ ní agbègbè Azare wọ́n ní dókítà ó ní arábìnrin ọ̀hún tí ó ti jẹ́ pé àdẹ́dàá
látàrí abẹ́rẹ́ ilé tí wọ́n fún un tó gbòdì lára rẹ̀. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọn náà ti kó gbogbo wọn tẹ́ mọ́ dókítà tó fún arábìnrin ọ̀hún lábẹ́rẹ́ àti gbogbo àwọn tí wọ́n jọ lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n báyìí wọ́n fi ojú balẹ̀ ẹjọ́ láìpẹ́. Lákòótán láti ìpínlẹ̀ Ondo ní ìròyìn tó fi ara jọ eré tí mo mú wá tán nísìnyí, bàbá kan rèé eléyìí tó ń bá ọmọ rẹ̀ lájọṣepọ̀ àti bàbá eléyìí tó jẹ́ ọkọ sí arábìnrin stepfather. Wọ́n ní àwọn méjèèjì báyìí wọ́n fojú balẹ̀ ẹjọ́ látàrí wípé wọ́n fi tìpátìkúùkù bá ọmọdébìnrin ọmọ ọdún 10 lájọṣepọ̀. Wọ́n ní wọ́n tún gbìyànjú láti ṣẹ́ oyún fún ọmọ náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde nípínlẹ̀ Ondo, wọ́n ní bàbá kan Adébọ̀wálé Adégbóyèga eléyìí tó jẹ́ pé bàbá ọmọ, wọ́n nígbà tí bàbá wọn tó tún kọ ìyàwó rẹ̀ sílẹ̀, bàbá míì tíyàwó òun tó tún gbé ọmọ náà tó tún gbé lọ fẹ́, wọ́n ní òun náà ó tún fi tìpátìkúùkù bá ọmọ náà lájọṣepọ̀. ìyún Ìdòwú Akínṣẹ̀yẹ stepfather ló ń tiẹ̀, wọ́n ní ó tún fi tìpátìkúùkù bá ọmọ náà lájọṣepọ̀. Wọ́n ní ṣáájú àwọn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ bàbá fún ọmọ òun gangan, bàbá tó bí inú, wọ́n ní ẹni ọdún 48 òun náà ló jẹ́ pé lẹ́yìn tó fún ọmọ òun lóyún tán ló ti gbìyànjú láti ṣẹ́ oyún náà fún lọ́dọ̀ dókítà kan Israel Olúwafẹ́mi Òjó. Wọ́n ní ó ń gbìyànjú láti ṣẹ́ oyún fún gbogbo báyìí wọ́n ti fún wọn ṣàtàtòpọ̀ síwájú ilé ẹjọ́ tó ga nípínlẹ̀ Ondo nílùú Àkúrẹ́. Wọ́n ní ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n kà sí gbogbo àwọn márùn-ún, wọ́n kà sí gbogbo wọn lẹ́sẹ̀ báyìí látàrí wípé àwọn kọ̀rọ̀ sí bàbá méjèèjì, bàbá tó bí inú àti stepfather. Wọ́n ní àwọn méjèèjì wọ́n fi tìpátìkúùkù bá ọmọdébìnrin ọmọ ọdún 10 wọ́n fi bá lájọṣepọ̀. Wọ́n tún gbìyànjú láti ṣẹ́ oyún fún àti dókítà tóun náà fẹ́ yọ oyún fún arákùnrin ọ̀hún báyìí. Wọ́n ní gbogbo wọ́n kó wọn lọ sí iwájú ilé ẹjọ́, wọ́n sì gba ìdájọ́ nílé ẹjọ́ ga tó fi kalẹ̀ sílùú Àkúrẹ́ lólùlù ìpínlẹ̀ Ondo. Ó dá àmọ́dé màgẹ́ ìpínpéjú ní àlàfíà tó bá ti kọjá ìpínpéjú yóò di bàbá ṣé ò sí nǹkan. Àníri jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV fún tàsìkò yìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV títí ìgbà tá a ti máa pàdé wa ire àti àánú Olúwa bọ̀kúnmọ̀ bẹ́ẹ̀ nìkan ọ̀kan gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.